sì jókòó ní àwọn kan ṣe jókòó ìwé. Dáwọ̀ ní bàtà. Mama come mama. Ìyẹn kọ́ la máa fi. Mama come mama. Assalamu alaikum jọmọ. Pàṣọ ni mo ti sọ tẹ̀sí. Èmi tí rí mi wí náà máa lò kí o. Promo mi yẹ kó lọ. Mama come mama. Promo mi gan. Mama come mama mi wọ sọ́ọ́dí. Ìdàkúnláyé lọ́ọ́ ẹ̀kọ́ kọ́kọ́ lọ. Àlàyé mi bàbá kí ló ń wá bùn ní gbòòrò ìlú bá dé o. Èmi bá bóyin dà. Ìbáṣà tí a mú ni yóò bá ńlá. Ọba tànà o. Ọba tèmi o. Ọba gbogbo ọjọ́ o. Wíńnà táwọn wí màrí o. Sátì àmú ni bá fàṣẹ sí. Bàbá bá mi ṣẹ́gun ọ̀tá lé. Sátì bá mi ṣẹ́gun ọ̀tá òde o. Amọ́niṣe ni àfa ìmọ̀niṣe ni. Àtàṣe ni tán bá ní dàrú gbogbo rere rún rẹ́rùn. Ọlọ́run bá mi ṣẹ́gun ọ̀tá o. Àmín. Jíjí ni mí bò wọ́n o. Mo dé sí wọn lọ́rùn jíjí ni mí bò wọ́n o. Àwọn alásọ̀kò jẹ, àwọn aláròkè ló tọrọ báwọn nílé gòkè àti gòkè mọ́ wọn lọ́wọ́. Jíjí ni mí bò wọ́n o. Ó bò wọ́n o. Jíjí ni mí bò wọ́n. Mo dé sí wọn lọ́rùn jíjí ni mí bò wọ́n o. Àwọn alásọ̀kò jẹ, àwọn aláròkè ló tọrọ báwọn nílé gòkè àti gòkè mọ́ wọn lọ́wọ́. Jíjí ni mí bò wọ́n o. Lọ́wọ́ tá a wà yìí lábọ́. Ìgbádùn tí kò láfiwé. Ẹ̀ka fọ́yọ́mọ ẹ̀jẹ̀ kẹrù ó bẹ̀ kọ́. Láńdé ẹgbẹ́ ìbàjẹ́jẹ́dẹ́ èdè. Ètò ilé ẹ̀mọ́ rí gbọ́rí wò lórí Ìbàdàn rédíò láago kan ọ̀sán títí daago 2 ọ̀sán gbáko látẹnu Fẹ́mi Ọlásùpọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Era One Cellular. Bákan náà lẹ́ẹ̀tún máa rí wò ketekete lórí ibadanradio.com.ng, lórí Facebook Ìbàdàn rédíò, lórí Instagram Ìbàdàn_radio, lórí X Ìbàdàn rédíò 1 àti lórí YouTube Ìbàdàn rédíò. Abala mẹ́ta lètò yìí pín sí. Abala àkọ́kọ́ ni ìgbádùn tí kò láfiwé níbi tá a ti máa gbọ́ orin lóríṣiríṣi tá a ó sì máa múnú ara wa dùn. Abala kejì la ó ti máa já wa sí lórí àwọn òṣèré, ọmọ ológo, olórin àti eléré orí ìtàgé. Abala kẹta la ó ti máa pè wá sáwọn àkíyèsí lórí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Má mí ṣe o, ó ta lẹ́nu, ó dùn púpọ̀. Àlùjọ àlùdùn táwọn èèyàn fẹ́. Mo fẹ́rẹ̀ nígbà lórí ìṣọ́nṣọ́lé ṣàfàyè. Ṣé ìpẹ́lú mọ́ndé ẹ bá fọ́yọ́mọ ẹ̀jẹ̀ kẹrù ó bẹ̀ kọ́. Láńdé ẹgbẹ́ ìbàjẹ́jẹ́dẹ́ èdè olùgbàjọ́. Kọ́sọ́lé ṣàfàyè. Ṣé ìpẹ́lú mọ́ndé ẹ bá fọ́yọ́mọ ẹ̀jẹ̀ kẹrù ó bẹ̀ kọ́. Láńdé ẹgbẹ́ ìbàjẹ́jẹ́dẹ́ èdè olùgbàjọ́. Kò yẹri pé kò sọ̀rọ̀ tó bá lè gbódú ti dòde ẹ̀yà o. Ajẹ̀kọ́yà ẹlẹ́nu. Ọ̀dọ́gbèrè ẹ má bá mi fọmọ bá lọ. Èrìà jọ̀sán ẹ̀dá bá ṣe fa bọ̀ látẹ̀yìn. Ìgbádùn tí ò láfiwé òun gbádùn báyìí là ń gbádùn lọ́wọ́lọ́wọ́ ní Ìbàdàn rédíò. Eléèkú lọ́la ẹ̀dá èmi ló lè rè mí bàbá ọpẹ́ o. Àlùjọ àlùdùn táwọn èèyàn fẹ́. Mo fẹ́rẹ̀ mi bá lórí ìṣiríṣi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá.
gbogbo ibikíbi tó ti ń wò mí ó jọ yẹ̀ lẹ́nu ẹ̀ ń sọ pé síbẹ̀ ni síbẹ̀ bẹ́ẹ̀ náà lórí Ìbàdàn rédíò ló ti ń wò mí kètèkètè tó ti ń gbọ́ mi ìgbádùn tí ò láfiwé òun náà ni à ń kó jẹ lọ́wọ́lọ́wọ́. Àràrà tó máa gbọ́ ṣe Dasaki, àràṣà tó máa dá sí òrìṣà. Ètò yìí ni mo pè ní ìgbádùn tí ò láfiwé ibi tá ti máa kó mọ́lẹ̀ tá ti pa ìrònú rẹ mọ́ ronú mọ̀mọ́ àǹtí gbọ́wọ́ kò lẹ́rán ìgbádùn tí ò láfiwé ó ti wà ní Ìbàdàn rédíò tẹ́ máa gbádùn ní ọjọ́ mẹ́jọ kí sùn nìkan gbogbo àwọn ètò Ìbàdàn rédíò oníkẹ́ máa gbọ́ kẹ́ sì mọ́ sí kíní o kẹ́ máa comment kẹ́ máa like ẹ̀. Àyíkọ́ṣe wo jẹ́ níbi iṣẹ́ mú. Lórí jẹ́pẹ́ tí mo bára já tutù. Ọmọ dada tí mo bára tẹ̀fẹ́ lásán. Gbogbo onímùyí ló máa fẹ́ lè ti wo ṣe. Fẹ́mi Ọlásùpọ̀ tẹ ẹ̀mọ́ náà ni o ìyá wọn sẹ́wọ́n láyé ni o ní Ìbàdàn rédíò àwọn kò jẹ́ ètò ìmọ̀ dùn ọ̀la abala mẹ́ta ló pín sí. Abala àkọ́kọ́ ìgbádùn tí ò láfiwé tá à ń gbọ́ lọ́wọ́lọ́ yìí láti mọ fún wa lórí oríṣiríṣi tá a sì mọ múnú wa dùn tá a mọ múnú ara wa dùn mọ́ ronú o pàrònú rẹ o mọ́ ronú o kò wá tán síbẹ̀ mú bọ̀. Abala kejì láti máa gbọ́ iṣẹ́ àwọn olórin àwọn tí Ọlọ́run fún lẹ́bùn eléré orí ìtàgé lẹ́bùn ti ẹni ẹ̀ á máa sọ̀rọ̀ nípa wọn ẹ̀ á máa já wọn sí á máa já yín sí ẹ̀ mọ̀ bó ṣe ń lọ ẹ gbọ́ gbogbo ìwọ tí Ọlọ́run fún lẹ́bùn orin ní tiẹ̀ eré orí ìtàgé ń ti ẹni àbí lọ́lọ́kan ọjọ́ kan wo wà jẹ́ ká máa já ẹ̀ sí ní Ìbàdàn rédíò lórí ètò ìgbádùn tí ò láfiwé ń bọ̀. Abala kẹta láti máa pera wa sí àkíyèsí lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa bá mi share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share ẹ máa comment a máa já wa sí lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa a máa já wa sí a máa pera wa sí àwọn àkíyèsí lábala ìgbádùn tí ò láfiwé. Ṣé jíjà ń bọ̀ lórí máa so ṣọ́ọ̀bà sí kò sí ní tí ó bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin tèmi tẹ́ máa ń gbọ́ ìtàkùn láyé ọ̀yà ẹ máa bá mi comment ẹ máa share rẹ̀ ẹ máa bá mi bò ẹ jẹ́ kó kárí ilé kó kárí oko Ìbàdàn rédíò la wà báyìí lọ́wọ́lọ́wọ́ lábala ìgbádùn tí ò láfiwé. Ẹni òjò lójú iye òyìnbó àràdẹ́kùn ní ìgbà ẹ̀ ò bàjọ́jú lójú olóko tó padà òwúrọ̀ àbílẹ̀jọ ẹni tó pa lọ́yà kò lọ́lọ́run òbí dáadáa. Bẹ́ẹ̀ yẹn gbọ́gbọ́ ẹgbàá tó ṣì. Gbogbo ẹni tó lé Ọlọ́run ló mú lé. Bàbá kan ló bí ọmọ bàbá ò wá gbóyìnbó dáadáa ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ wọ́n gbóyìnbó. Ó wá pè kan nínú àwọn ọmọ rẹ̀ tí jẹ́ Sákìrù ó ní Sákìrù wá kọ́ mi lóyìnbó òyìnbó ò ló simple jù náà mò ń bọ̀. Sákìrù wa ní dádì ṣé ẹ mú òyìnbó tó simple jù ṣé ẹ táwọn yẹn bá ti da òyìnbó palẹ̀ fún yín ẹ̀yẹ má sọ kankan o ẹ kà sáà máa sọ pé of course gbogbo ìlú tó ń bá dà kalẹ̀ tí wọ́n bá so èèbó lọ bí ilẹ̀ bí ẹ̀yẹn sá sọ fún wọn pé of course. Iṣẹ́ kan kú ní tèmi ó gbá mi lọ́rùn mọ́tò o. Lẹ́bùn mi nìyẹn. Bàbá wa lọ sí pati kan bàbá wa ń bọ̀ láti pati ṣe mọ̀ pé téèyàn bá lọ síbi ìjẹ́wẹ̀mú wọ́n gbé kúlà fún yàn wọ́n á pákéjì àwọn nǹkan oríṣiríṣi
wọ́n wá pákéjì kan fún bàbá wa gbé sí ẹ̀yìn búùtù rẹ̀ ó gbé sínú kúlà tó wà lẹ́yìn ó wá gbé sẹ́yìn búùtù rẹ̀ mú bọ̀. nígbà tí bàbá ń bọ̀ ló bá pàdé àwọn ọlọ́pàá bá ní bàbá park Mr. Man park bàbá bá park. Mani baba, where is your particular? I say where is your particular? Baba ní bó làwọn ọlọ́pàá sáwọn ọlọ́pàá tó ń wọ ẹjú ni bó ní a sì mọ̀ pé pati mu ti ń bọ̀ ó là sí wà lẹ́yìn búùtù mi. Bàbá bá bọ́lẹ̀ ó ní màá tẹ̀yìn lọ bàbá bá lọ sí búùtù lọ bá gbé kúlà òun náà rè àwọn ọlọ́pàá sáà ń wo bàbá síbẹ̀ ilẹ̀ béèrè pati ilẹ̀ béèrè kúlà tí mo ń gbé bọ̀ láti pati bàbá ní bò lẹ̀ sí mọ̀ pé mò ń bọ̀ láti pati bàbá bá gbé kúlà kalẹ̀ ó ní kúlà lélẹ̀ pati mo sì ti ń bọ̀. ó tún ní bá wà sí ó làwọn ọlọ́pàá ìbá wojú bàbá pé are you crazy bàbá ní of course are you a thief bàbá ní of course. ọmọ ìyàwó àná mi ò ọlọ́pàá ìwé sẹ́gun ní bàbá èyí lọ́mọ láti ẹ̀rọ àlọ́bí àfẹ́bàjẹ́ o. má jẹ́ kó yẹ ẹlẹ́nu Ìbàdàn rédíò ló ti ń gbọ́ mi ló ti ń wò mí kétékété. orí ètò ìgbádùn tí ò láfiwé ẹ máa wò ó kẹsì máa gbọ́ kẹ máa fi pàrònú rẹ ẹ jẹ́ ká máa wò ó ká máa gbọ́ ká sì máa fi pàrònú rẹ bí tá a ti máa gbọ́ oríṣiríṣi àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a sì máa múnú ara wa dùn má ronú gbogbo ẹ̀ sì máa dà wọ́n náà máa sọ tó bá ti jí láàárọ̀ máa sọ wípé Nàìjíríà God bless Nàìjíríà God bless Ọ̀yọ́ state Ọlọ́run dẹ̀ bless ìwọ náà bó ṣe ń sọ bẹ́ẹ̀. mo kí gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́ ń wò mí pátápátá gbogbo ibikíbi tẹ́ ti ń wò mí Ìbàdàn rédíò láwà ẹ̀ ń wò mí láti Àbújá láti Ògbómọ̀ṣọ́ iṣẹ́ ìlẹ̀ tí ń wò mí ni ibikíbi tẹ́ ti ń wò mí Ìbàdàn rédíò láwà ẹ jẹ́ ká máa kó jẹ ètò ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Ìbàdàn rédíò ó la pè ní ìgbádùn tí ò láfiwé láti ẹnu ọmọ yín ọ̀rẹ́ yín tẹ́tí mọ̀ yẹn Fẹ́mi Ọlásùpọ̀ gbogbo yẹn mọ̀ sí ra wá ń sọ̀la ẹ jẹ́ ká máa kó jẹ Paso la fi wọlé lónìí ọ̀yà má ronú pàrònú tì bọ́wọ́ kò lẹ́rán. ọ̀bágbọ̀gùn ti dé ìjọyà wa ti dé. bàbá sì ṣe yan ìwò lárọ̀ ó fi gbòòrò. ẹ̀yin olórin lọ́lọ́kan ọjọ́ kan ètò wà fún yín ni o láti wá jẹ́ kí àwọn èèyàn mọ àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe àwọn ibi tẹ́ ti ń ṣe àwọn ètò tẹ́ ní lọ́wọ́ Ìbàdàn rédíò yìí wọ́n gbé kalẹ̀ fún ìwúlò èmi àti ẹ fún ìgbé ògo wa lárugẹ ẹ̀yin òṣèré ni olórin ni ẹ kàn sí wa máa pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó bá yá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká mú ijó yẹn má ronú rárá ọwọ́ tó gbé lẹ́rà yẹn kì í ṣe tiẹ̀ sọ pé lòun èsì tèmi
látàrí sisters rántí kan fújì o. Bàásílà látàrí sisters rántí kan fújì o. Ìgbàgbé dáhùn notice èmi kan pé pàmùdì ló bá ń wọ ọkùnrin nínú níbẹ̀ sì ti wá níbẹ̀ o ọ̀pọ̀ nìkan lọ́wọ́. Níjọba wa níbẹ̀ pé ìṣèpé tilẹ̀ ẹ̀ka iye orí mi bẹ́ẹ̀ níbẹ̀ o apá mi bẹ́ẹ̀ ní àgbègbè. ẹ bá mi sọ fún gbogbo ẹni tí ò bá tí ì rí gbọ́ kan bẹ́ẹ̀ sì máa rí gbọ́ báyìí. mo sọ fún pé abala mẹ́ta ni ètò yìí pín sí. Abala kejì òun láti máa sọ̀rọ̀ nípa àwọn olórin àti àwọn òṣèré àwọn iṣẹ́ tí wọ́n ní lọ́wọ́. Bákan náà ni abala kẹta tí mo pè ní bí ká ti máa pè àwa sí àkíyèsí lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa tó ní mọ̀ máa lágbára díẹ̀, pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin ọ̀dọ́ lọ́kùnrin. Ẹ bá mi sọ fẹ́ni tí ò tí ì rí gbọ́ káńbẹ̀ sì máa rí gbọ́ báyìí lábala ìgbádùn tí ò láfiwé. Ìgbádùn tí ò láfiwé á kẹ́kọ̀ọ́ lónìí á mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn àwùjọ wa. Ìjọ ń gbọ̀ mí. Orin tó dànù ẹ̀pì tí rí ìtàwọn fèrè tó sójú. Ṣé bó rí fújì làwọn olùdó wọ́n bá sọ̀rọ̀ lórí Pasuma. Màdúró rẹ́wẹ́. Màrúsà ojúbú nílé òṣèlú dúró. Wọ́n náà máa ṣó. Àwọn àmọ̀ ẹ̀bọ nìyẹn o. Mo gbé àwọn olórin yẹn wá rẹpẹtẹ ni wo Yínká Ayéfẹ́lẹ́ àwọn náà wà lórí ètò lónìí. Tíri lẹ́dà ọmọ bàbá àwọn náà wà lórí ètò. Mò ń bọ̀ ẹ jẹ́ ká kó Pasuma ìjẹ́jẹ́ náà ń bọ̀. Ọdún tí mo tó lọ mú ní ọdún wọlé ọmọ yàrá àná àlàáfíà ìṣòro lọ́kàtà tó ń kọ́ fún jì ó lárọ̀ bọ̀ ṣẹ́wà ọmọ yàrá àná dúró àyàkàyàkà yàkà yọ àyàkàyàkà yàkà yọ wàárí dùn olùtúmọ̀tò ló mú ní ẹ̀rú wàárọ̀wọ́ olùtúmọ̀tò ló mú ní ọ̀dọ́. Justo náà ní Justo ọmọ Justo náà ní Paso. Justo náà ní Justo náà ní Justo náà lẹ́fẹ̀ẹ́. Ìjọba tí a gbọ́dọ̀ ń jẹ́ ó lọ mẹ́kọ̀ọ́ká ó gbọ́dọ̀ jẹ́ Paso àkàtọ́ tó mú ìyàwó òfófó ọmọ yá tì mú. Ibi tó mú lọ yẹn náà sì dá. Ẹ má bá wí bá owó bá wa ló bà lọ òfò kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan bá tó. Ọmọ ìsìnà yìí dẹ́kì. all you leave it. Máa já wa sí àwọn nǹkan kankan máa já wa sí ẹ jẹ́ ká kó Pasuma ìjẹ́jẹ́ náà máa gbé wa lọ síbi kan mú bọ̀. Ìsìnà yìí dẹ́kì. all you leave it. Màá ṣe dídá ló gbà. ìṣẹ́jú ìṣẹ́jú ló fi síwájú. Àìmọye ìṣẹ́jú nínú wákàtí nínú ọjọ́ nínú oṣù nínú ọdún. Sọ́yìn tó máa sọ òṣèré ló bá. Àgbọ̀dọ̀ lọ́hùn sáré máa sọ̀rọ̀ jẹ́.
náà ọ̀dọ̀ sọ́mọ́. Àdìbáyìí náà ọ̀dọ̀ jọ̀wọ́. Àdìbáyìí náà ọ̀dọ̀ gbára sí. Àdìbáyìí náà ọ̀dọ̀ o. Àdìbáyìí náà ọ̀dọ̀ o. Mo fẹ́ gbé wa lọ síbi kan mú bọ̀. Fọ́mọ́lẹ́ kọ́ńtẹ́ẹ̀sì wa níwájú làbọ̀ ọ̀la. Ìbàdàn rédíò. Blackboard ìjọba ń sọ fún àwọn èèyàn pátápátá ẹ̀dẹ̀ tí ó ti lágbára báyìí o wọ́n kàn ń sọ àwọn èèyàn àti ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà di adìẹ sọ wọ́n dẹ̀yẹ ilé wọ́n dẹ̀ ń fò lọ ni àárọ̀ ìgbà mo ṣe ń bẹ́ sọ̀rọ̀ wọ́n ló ti mú 3 lẹ́dẹ̀ ara àwọn tí wọ́n mú lánàá tí wọ́n ná ibi Alpha Hospital nítòsí ọ̀dọ̀ wa lájìb ibẹ̀ làwọn ọlọ́pàá yẹn ṣe gbé wá tí wọ́n á ń kọ̀fẹ́ síbẹ̀ tí wọ́n ń treat ẹ̀ lọ́wọ́ so àtàgbà àtọmọ kékeré ó ti ní agbára even though bàbá àgbàlagbà kan wá mi wá Ọlọ́run ló ní kí bàbá yẹn náà lájẹsára náà bẹ́ẹ̀ nìkan ṣe béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ young boy bó ṣe di pé bàbá náà fẹ́ mọ nǹkan tó ń ṣe mọ́ nìyẹn o tó ní oorun tí ń kùn tó ń ti fẹ́ dáwọ́ délẹ̀ ìyẹn sáré pé mi pé níbo mo wà mo ní mo wà lóṣogbo lánàá yẹn pé òun fọ́n lọ́ọ́ bá bẹ̀rẹ̀ anybody tó bá béèrè ọ̀nà kí n tó di òjijì ni o jọ wà ní ṣìrìn kó bá ń sọ fáwọn èèyàn pátápátá àtàwọn ọ̀rẹ́ àtẹ̀ntíwọ̀ náà bá mọ̀ kì í ṣẹ́dẹ̀ nìkan wọ́n ní wọ́n sọ pé ògbòlú làwọn ti wà but àwọn yìí lára àwọn tó ń ṣì mú lánàá ó ní about 60 ni àwọn táwọn wà lẹ́dẹ̀ tí wọ́n assign sí ẹ̀dẹ̀ Òṣogbo làwọn ti wá pé wọ́n ṣe pín àwọn káàkiri nìyẹn jọ wà ní ṣìrìn o tó bá ń sọ fáwọn èèyàn pátápátá tó bá mọ̀ gbogbo àwọn tó fẹ́ràn àtọ̀rẹ́ ni àtìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ everybody wà very careful tó fi má gbàlagbà ni o. Mo rò pé a gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ fún wa báyìí kò tí ì tán o láti fìdí ẹ̀ múlẹ̀ láti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ ni o àkíyèsí là ń pè wá sí lábala ìgbádùn tí ò láfiwé ẹ tún jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin náà sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. tí wọ́n ná ibi Alpha Hospital nítòsí ọ̀dọ̀ wa lájìb ibẹ̀ làwọn ọlọ́pàá yẹn ṣe gbé wá tí wọ́n á kọ́ ọ síbẹ̀. Adéníkẹ́ Adébáyọ̀. má júwe ọ̀nà má tẹ̀ wulẹ̀ dá wọn lóhùn rárá ni kò tẹ̀ ṣe má júwe ọ̀nà lélẹ̀ má wulẹ̀ bá wọn sọ má fún wọn lésì tó bá béèrè tó bá ti páàkì mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ àmọ́ fẹsẹ̀ rò lọ wọn láwọn 60 náà pín káàkiri Ọ̀yọ́ state Lagos state Ọ̀ṣun state náà ti máwọn eléyìí Ẹdẹ náà ti mú wọn láàárọ̀ má júwe ọ̀nà má tẹ̀ wulẹ̀ dá wọn lóhùn rárá ni kò tẹ̀ ṣe má júwe ọ̀nà lélẹ̀ má wulẹ̀ bá wọn sọ má fún wọn lésì tó bá béèrè wọ́n máa ti páàkì mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ àmọ́ fẹsẹ̀ rìn lọ. Abẹ́ẹ̀ rí nǹkan báyìí. 60 náà pín káàkiri Ọ̀yọ́ state Lagos state Ọ̀ṣun state náà ti máwọn eléyìí Ẹdẹ náà ti mú wọn láàárọ̀. má júwe ọ̀nà má tẹ̀ wulẹ̀ dá wọn lóhùn rárá ni. ẹgbọ́n ohun tó ṣẹlẹ̀ ohun tó ń sọ yìí bó ṣe rí ni má fún wọn lésì tó bá béèrè. mo sì gbáládùn àfẹ́mi àti ẹni pé ò ní ṣíre o lábala àgbádùn tí ò láfiwé o lẹ́tì máa gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ a ó máa pè ní sáwọn àkíyèsí lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. má júwe ọ̀nà má tẹ̀ wulẹ̀ dá wọn lóhùn rárá ni. àbúrò yìí ṣẹlẹ̀ sí o ẹ jẹ́ ká lọ mú ijó pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ ẹ jẹ́ kí Yínká Ayéfẹ́lẹ́ náà bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ ẹ jẹ́ káwọn náà wọlé ẹ jẹ́ káwọn náà wọlé. Ọ̀ṣun state náà ti máwọn eléyìí Ẹdẹ náà ti mú wọn láàárọ̀ má júwe ọ̀nà má tẹ̀ wulẹ̀ dá wọn lóhùn rárá ni. Yínká Ayéfẹ́lẹ́ là ń gbọ́ yẹn. ẹni tó bá létí kó gbọ́ o. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láyé báyìí kí ló wá dé ń bó la já sí gan-an. àwọn yẹn sàn wọ owó yìí pẹ̀lú agídí ní sá kí ló dé. ẹgbẹ́ orí iná ga àwọn áńgẹ́lì ròyìn.
sì gbàgbọ́ ẹlẹ́ṣẹ̀ ìwọ kì yóò gbọ́ ìtàn ìyanu ti fẹ́ ìyanu 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 ìtàn ìyanu ti fẹ́. gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà láwọ̀ tán ẹ kú múra sílẹ̀ mi lọ́jọ́ tọ̀la ọjọ́ Jímọ̀ tọ̀la yìí ọjọ́ 14 oṣù kẹjọ tá a wà yìí. Olóyè o ìgbà ọ̀tún wọlé mímọ́ àlàáfíà rẹ̀ ò wọnú ayé mi ìbùkún Ọlọ́run ò wọnú ayé mi. mẹ́ta ti mọ̀ sí ìjáde ìyá wa ọmọ wa nínú Olúwa ìyẹn ilé májẹ̀mú tí wọ́n lọ ọjọ́ ọ̀la ni mo láàsì jáde ẹni ọmọ jáde tá a máa ṣe ayẹyẹ fún wọn ní àwọ̀tán mú bọ̀. mo dúró lé ọ bàbá mi máa wí máa yẹ mo dúró lé ọ. bàbá mo dúró lé ọ. mo dúró lé ọ. bàbá mo dúró lé ọ. ẹlẹ́rù mi. màmá jẹ́ ń jábọ̀. bàbá mo dé ọ. gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà láwọ̀ tán gbogbo ẹ̀yin tí rẹwà sẹ́lúlà tẹ́ wà láwọ̀ tán ẹ kú múra sílẹ̀ mi lọ́jọ́ tọ̀la níbi ìjáde màmá wa tí wọ́n wọlé májẹ̀mú ní àwọ̀tán mú bọ̀ ẹnìkan béèrè pé kí ni orúkọ màmá wo ni mú bọ̀. èèmà sẹ́ni dúró lé ọ tó ń jogún òfò mi máa gbọ́dọ̀ jábọ̀. di mímú o bàbá. màmá wa prophetess Florence Emmanuel Òjó ọ̀la ni wọ́n jáde lọ́jọ́ 14 oṣù kẹjọ tá a wà yìí ní ọjọ́ Jímọ̀ ní àwọ̀tán mú bọ̀. bàbá mo di ọmú mi ò gbọ́dọ̀ jábọ̀ mo di ọmú mo dúró lé ọ. bó ṣe tó bójú àdúrà tì mí o. bó ṣe tó bójú àdúrà tì mí. bó ṣe tó bójú àdúrà tì mí bàbá. bó ṣe tó bójú àdúrà tì mí. gbà tó ti ní kí n mọ̀ jáwé. gbà tó ti ní. ìyá wa olùdásílẹ̀ ìjọ ìdápadà múṣẹ ibi tí sẹ̀yánu ti ṣe lọ́lọ́kan ọjọ́ kan màmá wọlé májẹ̀mú lágbà lọ́wọ́ Ọlọ́run wọ́n jáde lọ́jọ́ tọ́lá ẹ gbàlejò rẹ̀ wọ́n sí ọ̀la níbẹ̀ gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin pásítọ̀ ní ẹ̀yin olùdásílẹ̀ ní ẹ̀bùn kan ló ẹ wá pàdé mi níbẹ̀ lọ́la kí n wá jẹ́ kẹ́ ẹ gbọ́ nípa Ìbàdàn rédíò kẹ́ ẹ wá gbọ́ nípa Ìbàdàn rédíò ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ yín dáadáa jù bẹ́ẹ̀ sí wà lọ láwọ̀tán ni a ó ti ṣe lọ́jọ́ tọ́la àwọ̀tán tí àpáta ni o ń bọ̀. mo fi yín fún wọn mẹ́ta lọ́kàn jáde òbàdàn. lẹ́gbẹ̀ẹ́ ilé ìwòsàn kan tí wọ́n ń pè ní Juda. mo fi yín fún wọn mẹ́ta lọ́kàn jáde òbàdàn. o ṣé bàbá ẹlẹ́bùrú kẹ́ o. ó ṣe bàbá ẹlẹ́bùrú kẹ́. bákan náà làwọn olùrẹ̀fẹ́ àti pàdé alákòóso ìjọ náà ẹni tó jẹ́ àwọn bàbá àjọ ìdásílẹ̀ ìràpadà yẹn kérúbà síráfù tí àwọn màmá wa prophetess Florence ó ṣe bàbá mi tó sọ bànújẹ́ dẹ̀. tí mo bá ń sọ̀rọ̀ nípa NAC
Ìbàdàn North Orímọ̀ládé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí àwọn ni mo ń dákọ̀ yẹn. Bishop Dr. Ayọ̀túndé Lawal. Àti Bishop G.O. Abe JP làwọn máa ń lọ sílùú òyìnbó bí wọ́n máa ń lọ sí Jerusalem bí ẹni téèyàn lọ sí Bariga ni bí ẹni téèyàn lọ sí Odinjo bí ẹni téèyàn lọ sí Ọjà'ba. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lábàá pàdé lọ́jọ́ yẹn lọ́jọ́ tọ́lá ẹ wá pàdé àwọn sẹ́lúlà kẹ́ ẹ wá mọ̀ nípa Ìbàdàn rédíò kẹ́yìn náà kẹ́ ẹ wá jẹ́ ká já wọn sí ká já àwọn èèyàn sí ká já wọn sí nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọba. bọ́yọ̀ fẹ́ kí Ìbàdàn rédíò gbé ẹ síta ó lè pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní kété tí n bá ti parí ètò tán mo sì fẹ́ kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì ní abala yìí kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì ibi tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ gangan àwọn àwísọwọ́ yẹn àwílẹ̀ yín ẹ máa kọ́ kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì kẹ́ ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbádùn ètò ìgbádùn tí ò láfiwé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ní 070 55 84 08 09. Gba gbogbo ògo Jésù mi o tìrẹ ni bàbá gbogbo. Gba gbogbo ògo. gbọ́lẹ̀ kan sí 070 55 84 0809. Aláhùn ló pè mí wá sáàbò ayọ̀ Olúwa ṣeun ó fèrè síṣẹ́ mi bàbá gbà ògo sẹ́gbà gbogbo. ìwọ náà má rora rẹ pin o má rora rẹ pin o má rora rẹ pin o a fẹ́ bọ́ sí abala ọmọlógo òṣèré ọmọlógo ẹ bá mi gbé tìrì lẹ́dà ẹ bá mi gbé wọlé kí ọmọ náà kó jowó bàbá bàbá ti kọrin kọmọ náà tún kọrin mò ń bọ̀. èmi tí rí mi wí iná màlúù kí o. mo máa kọ́ mọ́mọ́ mi wọ̀ sọ́ọ́dí mo tún kọ́ mọ́ yíbo aláyé mi bámbám kí ló ń wàbùn nígboro ìlú bá dé o èmi bá bóyí dà. ìbáṣà tí a mọ̀ níjọba ńlá ọba tànà ọba tèmi ọba gbogbo ọjọ́ nínú àtàwí màrí o sátìrà mọ́nì bá fàṣẹ sí bàbá bá mi ṣẹ́gun ọ̀tá lé sátì bá mi ṣẹ́gun ọ̀tá òde o amọ́niṣe ní àfa ìmọ̀niṣe ní àtàṣe ní tọ́ bá ní dàrú kòkò rẹ̀rùn ọlọ́run bá mi ṣẹ́gun ọ̀tá o àmín jíjí ni mí bò wọ́n o.
dá sí wọn lọ́rùn jìjì ní bíbò wọn o. Àwọn alásọ̀kò jẹ, àwọn aláròkun ló tọrọ fáwọn onílé gòkè àti gòkè mọ́ wọn lọ́wọ́. Jìjì ní bíbò wọn o. Ó bò ó. Jìjì ní bíbò wọn. Ó dá sí wọn lọ́rùn jìjì ní bíbò wọn o. Àwọn alásọ̀kò jẹ, àwọn aláròkun ló tọrọ fáwọn onílé gòkè àti gòkè mọ́ wọn lọ́wọ́. Ìbàdàn rédíò ló ti ń gbọ́ ètò yìí. Ìgbádùn tí ò láfiwé náà lè tuntun ń gbádùn léni. Ní ketekete o lè máa wò wá ní ketekete kó máa wo Ìbàdàn rédíò ní ketekete lórí Facebook ni o lè máa wò wá Ìbàdàn rédíò o lè máa wò wá ketekete lórí Facebook. Àsìkò tó wáyé ìgbàlè wa ò ní bọ́ ó ti sọ àdúrà wọlé wa ò ní báyà. Bóyá lórí YouTube ní Ìbàdàn rédíò. Ẹja tuntun ti jáde àdúgbò àlòkò tuntun tó tún búyọ ní Ìbàdàn ṣèbí kiri mi làbòrin kọ́mọ lédè ìyàmú. Lórí X Ìbàdàn rédíò 1. Ẹja tuntun ti jáde àdúgbò àlòkò tuntun tó tún búyọ ní Ìbàdàn ṣèbí kiri mi làbòrin kọ́mọ lédè ìyàmú. Lórí Instagram. Ọmọdé yá bá bí ẹja sáni lójó o ẹ bá wẹnu lẹ ó yẹ ká ẹ lè wẹnu kọ. Ó wà lọ́dún tí kì í hùwà ilé barista o. Ìbàdàn. Ọ̀nà ewéré kó tó dá ebújì o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́nú tán àwọn bàbá òkè ọ̀sán ń tọ̀ ọ̀jà o. Kò àtẹ́sí rẹ̀ yára rí. Wà bá síbẹ̀ yọrí, ilé lọ́nà ni o, àlàmú lọ́nà ni o, bàbá ìdájọ́ tìrìmítà ń dà gbọ̀ngbọ̀n. Báwo Àyìndé wá sí ìjọlú ayé o? Your Majesty bàbá Faruku, arábàndé àkọ́kọ́, bàbá Àyìndé Rashid, àkọ́dé Abbas, ọdún bàlábí bàjọ́. Òṣùpá sáìlì ìjọba rin aláwọ̀ máa lákà ní Súlẹ̀ pẹ́lẹ́jì ẹ̀pẹ́ǹsì o arábàmí ẹlẹ́ẹ̀kẹta ṣàgbọ́ ìbàdàn. Alájíkọ́ mi Jackson o tọ́jú ta ní ìgbẹ́gẹ́ gbogbo orí ọ̀lẹ́ ní Ìbàdàn tiwa. Táyẹ̀tọ́rẹ̀ sì tara bá ń bí inú gbogbo ayé dùn sí o. Wọ́n mú ti rí wínà Ìbàdàn fi sára lórí ẹbí gbogbo generation o. Ó wọ́n lọ́run ló borí ẹwà bá kúkọ́. Ẹni kí Ìbàdàn bí ìzọ́tù máa jẹ́ lọ. Má rò pé Ọlọ́run ọba ó gbàgbé rẹ̀, Ọlọ́run ò gbàgbé rẹ̀ o, má rò ra rẹ̀ pé o. Bí ká lọ sóde kí wọ́n máa kọ́lé, bí ká lọ sóde kí wọ́n máa sùn kórì. Ìyẹn kò ti tó lára oníkùtì o, Ọlọ́run máa bá yìí tó bẹ́ lára òṣèré àmì. Tọ́ba jókòó tàbí ẹ̀yọ́ tàbí ẹ̀gbà o, ilé àfọ́jọ́ ibẹ̀ lẹ́yìn wẹ́dẹ̀ o, tòkìkì ti kàn bá yín, tọ́ba gbọ́ jìgìjìgì. Kiri lọ́nà ló ń kí òróró múramúramù ló ń ṣeré ẹ̀ lọ́ba. Mi ò kí sọ́mà lè lórí ọ̀lẹ́. Wọ́n pè mí wáwò ní ìlú Ìbàdàn. Tí bá kọ́ra bọ́lá tí mo tún fi sùn ká tẹ́lẹ̀. Wọ́n ní fìjọ ẹ̀ máa hù lẹ́jà pátá. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ó ní ti ẹni eré orí ìtàgé ni ó lè kàn sí Ìbàdàn rédíò wọ́n bí ẹ síta àwọn èèyàn ó sì mọ̀ ẹ́ dùgbò náà bó ṣe mọ́ra rẹ̀ lọ. A gbé Ìbàdàn rédíò yìí wọ́n gbé kalẹ̀ fún oore ọ̀fẹ́ fún ìwọ àti èmi láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ ẹ́ ju bó ṣe mọ́ lọ. Ṣùgbọ́n bó ṣe ń gbádùn àwọn ètò tó ń gbádùn àwọn ètò Ìbàdàn rédíò yìí máa gbìyànjú láti máa share rẹ̀ jẹ́ kí àwọn tí ò tí ì rí gbọ́ kàn máa rí gbọ́.
àwọn tí ò tí rí wò jẹ́ ká máa rí wò kétékété ló sì máa wò bóyá lórí Facebook ní Ìbàdàn rédíò bóyá lórí YouTube ní Ìbàdàn rédíò rédíò 1 Ìbàdàn rédíò 1 lórí X àwa ń bẹ̀ náà ó máa wò kétékété ni. onípàdé ni mo pè é bẹ̀rẹ̀ mo máa ń tójú kó yẹ ẹ̀ sọ láyé tí ipa èèyàn bàbá tó ní dà kọ́ríkọ́rí ó ṣe aláàbì ìlú ìjáyà wáwá ni. bóyá wá ní àwọn nǹkan kankan àti nǹkan kankan tí wọ́n náà fẹ́ káwọn èèyàn mọ̀ ó lè pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07055840809 gbọ́ lẹ́ẹ̀kan sí 07055840809 gbọ́ lẹ́ẹ̀kan sí 07055840809. àná bí ìdílà ó ṣe Sunday yóò ṣe driver. bàbá tẹ̀ sí àdájọ́ èèyàn tí rí ìrìn náà ìyẹn bàbá onídà orin. àníbẹ̀ nínú olórin nìgbà tó dápẹ́jọ mọ́ ló ti jọ kàmí mọ́ wọn bàbá. jẹ́ kí n jẹ́ sí kinní kan mò ń bọ̀ náà jẹ́ kí n jẹ́ sí mò ń bọ̀. bàbá onídà orin tiwa náà máa tó. owó tí mo náà lóko ìlú tiwa náà máa tó. ìgbà bàbá ti ń kọrin tó mọ́gbọ́n dání. ìgbà bàbá ti ń pèsè tó tó dásáká. táwọn tó kú dúró nìké lọ́ńkà sáà. Adéníkẹ́ Adébáyọ̀ mo jẹ́ ọ̀kan pàtàkì lórí nínú alága ní ìlú Ìbàdàn alága ìjókòó alága àdúró tó jẹ́ moderator Bislam alága ìyàwó ní orúkọ iléeṣẹ́ mi mo wà ní Kuọlá ní Ìbàdàn Kuọlá Àpáta ní Ìbàdàn ní Akala Expressway ibẹ̀ ni mo wà ní shop 3 Adédayọ̀ shopping complex ẹ bá wa dòwò pọ̀ lónìí ire àti àánú kò ní fi í sílẹ̀ lágbára Ọlọ́run ẹ ò sì ní rìgírẹ́tì wípé ẹ bá wa dòwò pọ̀ àwọn iṣẹ́ wa náà ní à ń ṣe alága ìjókòó alága àdúró à ń ṣe decoration à ń gba àsè outdoor and indoor kódà ga pàápàá kò sí ìlú tí ẹ lè pè wá sí tí a kì í lọ a tún ṣe borehole sí ilé kọ̀ọ̀kan káàkiri ṣẹ̀wọ̀n ẹ bá dò pọ̀ lónìí ní kábàámọ̀ nọ́mbà mi ni 09125591396 àti 09014357494 òní nọ́mbà tí ẹ lè pè mí sí. orúkọ mi ni arábìnrin Adéníkẹ́ Adébáyọ̀ lójú ẹ bá mi pè tó wà ní ilé àtẹn tó wà ní agbègbè ẹ jẹ́ ká gbádùn ká gbọ́ ìṣẹ̀lẹ̀ àgbọ́fikọ́gbọ́n yìí lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ láwùjọ wa. pàápàá jùlọ àwa tá a jẹ́ ọ̀dọ́ lóbìnrin mo gbàládùn àfipá búrọ̀mọ̀ ní ṣẹlẹ̀ sí ẹ̀mọ̀ ní síléyà o. ọmọbìnrin kan tí wọ́n pè ní orúkọ rẹ̀ ni wọ́n pè ní Bísọ́lá àfẹ́sọ́nà rẹ̀ òun ni wọ́n pè ní Adébáyọ̀ òun àti ẹ̀ wọ́n ti jọ ń bá eré ìfẹ́ yìí bọ̀ ọ̀rẹ́ ilẹ̀ mà ti ta sí i. ó wá lọ sọ́dọ̀ rẹ̀ ní òpin ọ̀sẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ nípa rẹ̀ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí ni o àbúrò ní ṣẹlẹ̀ sí yìí o. ìgbà tó lọ sọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ yìí ní òpin ọ̀sẹ̀ ó lọ gẹ́gẹ́ bí ọjọ́ sátọ̀dé ló fi lọ. nígbà tó di bí ọwọ́ alẹ́ nǹkan ọmọbìnrin rẹ̀ wá ó wá pé àfẹ́sọ́nà rẹ̀ Báyọ̀ pé nǹkan báyìí ọmọ tí ń ṣẹlẹ̀ ó ní lọ sí bẹtúrúmù lọ yanjú ara rẹ̀ níbẹ̀. gbogbo ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lábala àkíyèsí tá à ń pè wá sí yìí o. ó lọ sí bẹtúrúmù yìí nígbà tó débẹ̀ ó yanjú ara rẹ̀ ó fi nǹkan tọ́jú ara rẹ̀.
ó wá tọ́jú rẹ̀ sí bẹtúrúmù yìí ilé ìwẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ mú bọ̀. kò tó ìṣẹ́jú márùn-ún tó ṣe nǹkan yìí wá ní kó wọ́n padà lọ sí ilé ìwẹ̀ yìí kó wọ́n lọ mú kínní kó wọ́n tọ́jú ẹ̀ kò bá níbẹ̀ mọ́ o kò bá níbẹ̀ mọ́ o. ó wá sáré bàràbàrà pé Báyọ̀ mo mà rí nǹkan tí mi ò rí rí mi ò mà rí nǹkan tí mo mà fi ṣe nǹkan ọmọbìnrin mi yìí. wọ́n ní wà dáadáa àṣáájú méjì náà lọ torí inú ilé tí wọ́n ń gbé ilé tí àwọn alákọ̀wé máa ń pè ní one bedroom flat ibẹ̀ ni wọ́n ń gbé. ó ní wà dáadáa arábìnrin ọkàn rẹ̀ ò balẹ̀ wọ́n wá sùn nígbà tí wọ́n sùn nígbà tó tó nǹkan bí ọwọ́ aago 5 ìdájí ó ti sáré bàràbàrà kò tí ì jẹ́ kí Báyọ̀ ó jí ó sáré lọ sí ilé ìwẹ̀ kò tó rí ń bẹ̀ ó wá lọ sínú yàrá wọn ó rí báàgì kan tí Báyọ̀ gbé kalẹ̀ nígbà tó gbé báàgì tó yẹ̀ wò ó bá nǹkan tó fi ṣe nǹkan ọmọbìnrin ó bá níbẹ̀ ó bá sáré mu kí ni Báyọ̀ fẹ́ fi kíní yìí sí àfẹ́sọ́nà kí ni nǹkan tó lérò lórí nǹkan tó mú yìí kí ni nǹkan tó fẹ́ fi sí kí ni nǹkan tó fẹ́ fi sí. ọkàn arábìnrin yóò balẹ̀ mọ́ ìyẹn Bísọ́lá wọ́n bá sáré bàràbàrà ó múra bàràbàrà ó sá kúrò lọ́dọ̀ Báyọ̀ ń bọ̀ wá sá jáde kò dágbére fún nǹkan tó fi jáde. òun tó wá ń béèrè rèé o lórí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wo Ìbàdàn rédíò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun ẹjọ́ ẹ bá mi kọ́mẹ́ǹtì lórí nǹkan tó béèrè yìí ó ní kí ni kóun ó ṣe àfẹ́sọ́nà òun ni àwọn sì ti jọ wà fún bí ọdún bíi mélòó kan sígbà tá a wà bí ọdún tó sì ti pẹ́ díẹ̀ òun ló sì fẹ́ fi ṣe àfẹ́sọ́nà òun kí ni kóun ó ṣe sí kóun ọkọ̀ ọ́lẹ̀ ni àbí kóun ó lọ sí tọlọ́pàá kóun ó lọ fi gbé Báyọ̀ ẹni tóun sì ti gbẹ́kẹ̀lé kóun fẹ́ fi ṣe àfẹ́sọ́nà ó ní kí ni kóun ó ṣe. ẹ dákun máa bá mi kọ́mẹ́ǹtì lórí ìṣẹ̀lẹ̀ yìí lórí Facebook yìí lórí ẹ̀rọ yìí 070 55 84 08 09. kí ni kí Bísọ́lá ó ṣe lórí ẹ̀ kí ni kó ṣe kí ni kó ṣe kí ni kó ṣe ẹ máa bá mi kọ́mẹ́ǹtì kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share rẹ̀ lórí 070 55 84 08 09. ẹ máa bá mi kọ́mẹ́ǹtì kí ni kó ṣe. bákan náà ẹ lè pè mí lórí àwọn nǹkan kan àti nǹkan kan tẹ́ bá fẹ́ wádìí bóyá lórí ètò yìí ni bóyá lórí iléeṣẹ́ yìí ni iléeṣẹ́ rédíò Ìbàdàn rédíò yìí ni Ogun Òkòwárí Ìbàdàn rédíò ẹ lè pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070 55 84 08 09 tàbí 080 35 87 57 40 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 070 55 84 08 09. kí ni kí Bísọ́lá ó ṣe kó fi Báyọ̀ lẹ̀ ni àbí kó lọ pe àwọn ọlọ́pàá káwọn kó fi tó àwọn ìjọba létí ẹ bá mi gbà á nímọ̀ràn. ṣe Yorùbá bọ̀ wọ́n ní kì í dùn kó pọ̀ sókè báyìí lọ bí oge
títí di ọjọ́ mẹ́jọ ká tún máa pàdé lórí àkọ́tún ètò míì lábala àgbálùn tí ò láfiwé. ẹ̀kọ́ tá a rí kọ́ lábala àkíyèsí náà ní ká sọ fẹ́ni tí ò gbọ́ òun. títí di ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé lórí ètò ìṣúná ẹ máa kọ́mẹ̀ntì ẹ bá ti ń wò ẹ máa kọ́mẹ̀ntì sórí ẹ̀ kí ni kí Bísọ́lá ó ṣe lórí ọ̀rọ̀ Báyọ̀ lórí tó ṣẹlẹ̀ kí ló fẹ́ fi nǹkan yìí kí ló fẹ́ fi sí kí lèrò tó ní sí Bísọ́lá kí lèrò tí Báyọ̀ ní sí Bísọ́lá tó títí dọjọ́ mẹ́jọ tá tún máa pàdé ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta bẹ́ẹ̀ sì máa ń pàdé mi lórí ìtàkùn láyé ìtàkùn ayé ò ní kọ yín lẹ́sẹ̀ o ní Star FM ẹ má gbàgbé dédé aago mẹ́ta bá sì máa ń pàdé aago mẹ́rin ṣùgbọ́n tó bá dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ní orí ètò yìí Ìbàdàn rédíò ogun kó wa rí nílẹ̀ Ìbàdàn abẹ́ gbọ́ rí tí ẹ gbọ́dọ̀ gbọ́ nù tán ẹ pàdé mi lórí ìgbádùn tí ò láfiwé mo kí àwọn ọlọ́wọ́ ẹ̀rọ mi mo kí ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ògúnlẹ́gbòǹgbò nílé iṣẹ́ yìí àwọn náà ní Dr. ọ̀nàrẹ́jẹ̀ ń pè wọ́n lọ́nàrẹ́bù Samuel àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn mo kí wọ́n wípé iléeṣẹ́ yìí kò ní jóná o bọ́yọ̀ wọ́n náà wàá fẹ́ kí wọ́n mẹ̀jú bí o ṣe wà lọ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè yẹn títí dọjọ́ mẹ́jọ táàtù máa pàdé Fẹ́mi Ọlásùpọ̀ lèmi ń jẹ́ tí gbogbo yìí mà sí rẹ̀ wá ń sinmi la mo kí yín o ìṣẹ̀lẹ̀ àbúrò ní ìṣẹ̀lẹ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa o.